àṣeǹṣe tún ṣe Chief Tajudeen àṣeǹṣe tún ṣe bẹ́ẹ̀ bá ṣe yí tán ẹ ó ṣe mí sí àṣeǹṣe tún ṣe. Kò ní já ṣe mọ́, kò ní já ṣe mọ́, ọdún ọ̀tẹ̀ yìí o, kò ní já ṣe mọ́. Àṣeyí ṣàmọ́dún o. Bàbá Díìnì ẹ ṣọdún ọ̀tẹ̀ yìí o, kò ní já ṣe mọ́. Chief Tajudeen ẹ kú ọdún o, ẹ kú ọdún lónìí ẹ sì kú àṣeyẹ. Ẹ̀mí yóò lòlẹ̀ yí pẹ́ lágbára Ọlọ́run ọba. Bọ́dọ̀dún orógbó, orógbó àgbo, bọ́dọ̀dún obì, obì agorí àtẹ lọ́dọọdún láwọn rí yín wò bí ìran. Òjòjò wá ní sowó kó má lè nájà, kókókó báyìí ń lára yán sì má lé. Ẹ ní báwọn ṣọdún kóró, ẹ ní ṣọdún bànújẹ́ nílé ayé. Chief Tajudeen sẹ́wàánú ti já ní ọ́. Bàbá Díìnì Ìràgán Central Mosque, Baálẹ̀ Gbọ̀jẹ̀, àṣeyí ṣàmọ́dún nínú owó nínú ọlá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà lágbára Ọlọ́run ọba. Ojúlówó ọmọ Ègùn ńlẹ̀ ń wò yẹn bí báńkì ọ̀ dáadáa gbogbo ẹ̀ ló yé mi yékéyéké. Ègbò àjílédé ọmọye ọkà, ègbò àlùmíyàn bọ́kà rẹ̀ ìyá àbára funfun. Ọkà abára mi ní ìjọjọ mi ní ìjọjọ mi ní ìjọjọ nílé bàbá tó bí ọlọ́mọ. Ègùn mi ègùn àjà, ègùn lónìí kùtì lọ́la agbára nílé bàbá tó bí yín lọ́mọ gangan ni. Ẹ̀yin lọ́mọ onígi mẹ́ta ọ̀nà ègùn, ìkan sowó, ìkan sólẹ̀kẹ̀, ìkan tó kù á sì máa ṣàlà àárín bàbá aṣọ. Mo ní èmi ti bẹ́gùn gbẹlẹ́ wọn ò gbọ́dọ̀ máa pe kányìn lóko torí kányìn gangan ni bàbá ègùn. Ọmọ fi kókó wọn lẹ̀kẹ̀ níyín nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ afẹgbẹ̀rún lẹ̀kẹ̀ ṣoge, ọmọ afẹgbẹ̀rún lẹ̀kẹ̀ ṣọ̀rọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ gangan. Mo ní ẹ̀bẹ̀ mo bẹ̀ ní ẹ má kọlà kúnlà ojú mi torí bàrà mú gangan ní làwọn ègùn. Ègùn mi ègùn àjà, máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu mi dáadé egun àjílédé ọmọye ọkà o. Ègùn ló kúrò mẹ́ta ń lè mí pa kan. Ègùn ni mo gbọ́dọ̀, mo po kété, èmi ni mo gbórí pápá mo pẹ̀jẹ́. Wá rí pẹ́rọ ègùn pa ọ̀tọ̀ tẹ́ mi. Ọmọ afẹgbẹ̀rún lẹ̀kẹ̀ sóge, ọmọ afẹgbẹ̀rún lẹ̀kẹ̀ sọ́là nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni. Chief Tajudeen ẹ kú ọdún o, àṣeyí ṣàmọ́dún, ọdún ayọ̀ lẹ́sìn bàbá.